Alákòóso ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkó ẹ̀ka ti Alimoso ìyẹn Honorable Airat Alamu ti pè fún ètò ààbò tó múnádóko lórí àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó wà ní ìpínlẹ̀ ọ̀hún ju ti àtẹ̀yìnwá lọ. Ẹ jẹ́ ká lọ pàdé aṣojúkọ̀ròyìn wa bí ó ti mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wá fún wa. Ìpè ti jáde sí ìjọba ìpínlẹ̀ Èkó láti gbárùkù ti ètò ọ̀rọ̀ ààbò pàápàá ní àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkó látàrí bí àwọn ọmọ gànfẹ́ ṣe máa ń gba ìjọba lẹ́yìn ìgbà tí àwọn ọmọ iléèwé bá ti jáde tán. Ẹni tí ó pe ìpè yìí ni Honorable Airat Alamu tí ó jẹ́ olùṣàkóso ètò ẹ̀kọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkó ẹ̀ka ti Alimoso lásìkò tí tẹlifíṣàn Orisun rẹ́bùrú rẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó wí pé ọ̀nà tí àwọn ọmọ gànfẹ́ fi máa ń lo àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kò bójúmu rárá, bíi lílò fún ibi ìfarapamọ́sí láti wu àwọn ìwà tí kò tọ́, débi wípé ọ̀pọ̀ ìgbà ló sọ pé àwọn ọmọ gànfẹ́ yìí máa ń lé àwọn olùkọ́ tó bá fẹ́ tẹsẹ̀ dúró ṣiṣẹ́ díẹ̀ kí wọ́n tó lọ ilé jáde. Tó bá ti tó nǹkan bíi aago méjì tó yẹ táwọn olùkọ́ bá ṣiṣẹ́ tán kó sinmi díẹ̀ kan tó máa lọlé wọn. Àwọn big boys, because I do call them big boys, they will now take over the school pé ẹ jọ̀ọ́ ó yẹ kẹ́ ti máa lọ ẹ fi school sílẹ̀ fún wa. Ṣé mọ̀ obìnrin ló pọ̀ jù nínú àwọn olùkọ́ wa, kò sí agbára fún wọn láti pé kán tákù wọn pé akílódé wọn á bọ́ síta náà ni wọn á sáré palẹ̀ mọ́ wùrùwùrù. Unlike before, kò sí nǹkan tó jọ, a máa ń di aago méje aago mẹ́jọ school tá máa kọ lesson notes tá máa ṣe gbogbo ẹ̀ pàkó síbẹ̀ mọ́ ń sìn. Àti wípé àkóbá ńlá ni yóò jẹ́ fún àwọn ọmọdé láti máa kọ́ ẹ̀kọ́ láti ara irú àwọn ọmọ gànfẹ́ bẹ́ẹ̀ tí wọ́n sì jẹ́ wípé àwọn ọmọdé wọ̀nyí ni ògo orílẹ̀-èdè lọ́la. À ń ní ètò ìgbaniníyànjú fún àwọn olùkọ́ wa lórí iṣẹ́ bó ṣe máa kọ́ ọmọ. A dẹ̀ ní ètò náà fún àwọn ọmọ náà bó ṣe gbọ́dọ̀ máa wá sí ilé ìwé déédéé. A dẹ̀ tún ní ìpàdé pọ̀ pẹ̀lú àwọn òbí bó ṣe máa ṣe ìtọ́jú fún àwọn ọmọ wa àti ààbò fún wa àti àwọn nǹkan tó máa fi kọ̀wé. Ìjọba ń fún wọn ṣùgbọ́n àwọn òbí náà tún ṣe agbátẹrù láti ṣe àfikún tí ìjọba ń ṣe fún wọn. A dẹ̀ tún rí pé àwọn ilé ìwé tí ò dáa àwọn ìjọba ti ṣe àtúnkọ́ àwọn fẹ́ǹsì wa láti prevent àwọn hoodlums, àwọn ìjọba náà tún bá wa ṣe àwọn fẹ́ǹsì lọ́wọ́lọ́wọ́ báyìí. Lákòótán, ó wá ń rọ ìjọba ìpínlẹ̀ Èkó láti mú ètò ààbò iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní pàtàkì ju ti àtẹ̀yìnwá lọ. Ṣògorẹ́ni kejì ló jábọ̀ fún tẹlifíṣàn Orisun.